ó ṣáájú ìyọ́nú ọlọ́run ọba 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 òun ẹlẹ́wọ̀n máa rí. àánú mo rí gbà adé orí ọ̀gbìn. àánú mo rí gbà adé orí ọ̀gbìn. èmi jáyé orí mi adé orí ọ̀gbìn. kì í dẹ́ ṣe mímọ́ ṣe adé orí ọ̀gbìn. kì í má dẹ́ ṣe mímọ́ ṣe. ọ̀rẹ́ mọ̀sí mọ̀ ti wá sùn ní báyìí ó máa láàbíà kí ló fẹ́ sí náà ọmọ ẹ̀ ti wá járe ọmọ ẹ̀ wọ́n tán máa pátá bẹ́ẹ̀ torí pé mọ̀ tí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ díẹ̀ ló ṣe wá járe kúdúkúdú bá kò tí ẹ̀ gọ́rẹ́ ẹ̀ mọ́ kí ní skóòfù yóò ṣe wá jẹ́ mọ́ ohun gan ó ń ta gbọ́ sọ̀rọ̀ ara ẹ̀ ni mọ̀ tí ní bẹ́ẹ̀ díẹ̀ ló máa fà lẹ́yìn adé ọmọdé rí ní ọmọ wọn nílùú Òkègbó ọmọ wọn nílé Ifẹ̀ bàbá àgbàlagbà CEO African Art Heritage International àwọn ilé ìwé orí ìtàgé tó bá mọ̀ tẹ́lẹ̀ kó tètè mọ̀ báyìí mi ò mọ aspect yẹn tí wọn ò lè ṣe sórí téèyàn bá bímọ kú lọ́sẹ̀ lẹ́tàn bá hàtì lọ́wọ́ tí ó fi gbẹ̀yìn rẹ̀ táwọn kò ní mọ̀ àwọn eléyìí hàtì sá o ti pẹ́ gan látàyè wọn bàbá ò tálẹ̀ o ọmọ wọn nílé Ifẹ̀ ọmọ wọn ní Òkègbó mo kí yín sá ẹ̀mí yágùn long life and prosperity ẹ wá gbọ́ mi dáadáa 5,000 years lẹ́ máa lò láyé 5,000 years lẹ́ máa lò láyé ẹ wá gbọ́ bẹ́ẹ̀ ṣe máa lò ẹ máa lò nínú owó ńlá nínú ọrọ̀ nínú ìgbéga nínú ògo lẹ ti máa lò àánú òwò ayé rí ẹni mọ̀ bàbíjẹ́ ẹni mọ̀ ìyá bàbá adé ọmọdé long life and prosperity Mèyọ̀dé ti ṣe kí ni wòlíì àlàáfíà sọ pé Mèyọ̀dé